Esther Ìgbẹ́kẹ̀lé. Mo ní kí sọ fún yín o, Ojútólé tẹlifíṣàn Ọlọ́run gbórúkọ ẹ̀ Ojútólé. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́ mọ̀ pátápátá nípa àwọn ojúlùmọ̀ àti àwọn ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín nínú eré, nínú fíìmù àti ní orílẹ̀-èdè àgbáyé, ẹ máa rí lórí Ojútólé TV. Ó máa ń kọ́ni lẹ́kọ̀ọ́, ó dẹ̀ fún yín ní ìmọ̀ nípa ohun tí a kò. Ẹ máa wò ó, ẹ má gbé kúrò bẹ́ẹ̀. Ṣé ẹ̀yin náà ti gbọ́? Ṣé ẹ ti gbọ́ àbẹ́ ò tí ì gbọ́? Ṣé ẹ ti gbé ọ̀rọ̀ ńlá tí ìyá àgbálẹ̀ orí ìtàgé ni? Jíǹde olùgbàlà gbẹ̀yìngà yín lógo. Aṣẹ́yìn lọ́ba àwọn ọba òbíríkì tí ajípọ̀jọ́ ikúdà yágbóyájú ọkùnrin ogun. Ẹnì kẹrin nínú iná ìlérí Ọlọ́run Ábúráhámù, Ísákì àti Jákọ́bù. Olúwa gba ọpẹ́ wa. Ẹ̀mí mímọ́ ẹ gba ìyìn wa. Àwọn apábírísẹ̀ lábí àpótí ti sẹ́yìn Olúwa dáríjì. Bàbá rí gbogbo ọ̀nà tá a ti gbà dá ẹ̀ṣẹ̀, ẹ̀mí mímọ́ ẹ dáríjì wa. Ọlọ́run tó pọ̀ nípa àti agbára ẹ yà wá sí mímọ́. Ọwọ́ Olúwa máa bá wa lọ. A fẹ́ ṣe ohunkóhun nípa ti ara bí kò ṣe nípa ti ẹ̀mí Ọlọ́run alààyè, nípa ti agbára mímọ́ ti Kristi. Olúwa sọ̀kalẹ̀ sáárín wa. Bàbá jí àríyọ yínra rẹ lógo. Àdúgbò torí pé ti gbọ́ ògo ni forúkọ yín. Jésù náà Olúwa wa. Ìyá wa tabaníkà àti ẹ̀wú báyìí àwẹ̀ Ramadan tó jẹ́ àwẹ̀ àwọn mùsùlùmí ó bẹ̀rẹ̀ ní òní. Àwẹ̀ lẹ́ǹtì náà tún ń bọ̀ lọ́nà, bẹ́ẹ̀ la sì tún gbọ́ pé nǹkan tó fẹ́ rí àwọn ìrìn àjò kan nú ẹ̀mí. Kí lè bá wa sọ pa àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí? Lórúkọ Jésù àdúrà wa máa gbà, a ò ní ṣe lásán. Gbogbo láti mọ̀ látayédáyé àtìgbà tí wọ́n ti bí wa ipe oṣù Ramadan jẹ́ oṣù tó ní agbára, ó sì jẹ́ oṣù ẹ̀yọ́nú, ó jẹ́ oṣù ìdáríjì, ó sì jẹ́ oṣù tí èèyàn fi ń gba agbára ní ọwọ́ Ọlọ́run, ó jẹ́ oṣù tó máa ń lànà, ó jẹ́ oṣù àfi téèyàn ò bá lè bèrè nìkan ló kù. Agbára àṣírí tó wà nínú Ramadan ó jẹ́ àṣírí tó jẹ́ agbára mímọ́ fún Ọlọ́run àti fún àwọn ènìyàn mímọ́. Lórúkọ Jésù àdúrà wa máa gbà. Ìrìn àjò yìí dára púpọ̀ gan. Àkókò ìrìn àjò yẹn ó jẹ́ oṣù ìfúrúgbìn. Yes, oṣù ìfúrúgbìn ní oṣù Ramadan. Ó sì jẹ́ oṣù ìkórè fún ẹni tó bá ń fúrúgbìn. Ó jẹ́ oṣù téèyàn fi ń rí ojú rere Ọlọ́run. Ó jẹ́ oṣù téèyàn fi ń rí ìdáríjì lọ́wọ́ Ọlọ́run. Oṣù Lẹ́ǹtì bákan náà ó jẹ́ oṣù ìrẹ̀nisílẹ̀. I don't know how to ìrẹ̀nisílẹ̀ ní oṣù méjèèjì jẹ́. Ó jẹ́ ìgbà ọdún àti àkókò tí Ọlọ́run máa ń yọ́nú sí ènìyàn. Ó jẹ́ táìmù tó jẹ́ pé àwọn ràwá ní àwọn áńgẹ́lì ọ̀hún wọ́n máa sọ̀kalẹ̀. Àwọn tó ń ṣiṣẹ́ níbi mímọ́ ni o. Wọ́n sọ̀kalẹ̀, wọ́n á pín ire, wọ́n á ya gbogbo ilẹ̀ sí mímọ́. Ẹ rí pé àkókò yẹn ó jẹ́ àkókò ìrẹ̀lẹ̀, àkókò ìdáríjì ẹ̀ṣẹ̀, àkókò téèyàn ń jọ̀wọ́ ara ẹ̀ fún Ọlọ́run, àkókò téèyàn rẹ̀ rẹ̀ sílẹ̀ tí Ọlọ́run máa fi àánú gbé èèyàn dìde. Ó jẹ́ àkókò ọgbọ́n fún ẹni tó bá fẹ́ béèrè fún ọgbọ́n. Ó jẹ́ àkókò ìmọ̀ fún ẹni tó bá fẹ́ béèrè fún ìmọ̀. Ó jẹ́ àkókò agbára fún ẹni tó nílò agbára. Ó jẹ́ àkókò àṣeyọrí fún ẹni tó nílò aláṣeyọrí ènìyàn. Because àṣeyọrí tẹ́rí yẹn kì í ṣe fún gbogbo ènìyàn. Agbára tá a rí yẹn kì í ṣe fún gbogbo ènìyàn. Ọgbọ́n tí a rí yẹn kì í ṣe fún gbogbo ènìyàn. Ó wà fún ẹni tó bá béèrè tó máa rí gbà lọ́wọ́ Ọlọ́run. Ẹ rí pé oṣù yẹn jẹ́ oṣù tó dá yàtọ̀ nínú oṣù. Kódà ní sánmọ̀ gan ní ìrì ẹni tí ò tiẹ̀ ń ṣe èèyàn, tí òun kì í ríran, tí òun kì í gbàdúrà, ó máa ń mọ yàtọ̀ yìí pé a wà nínú àkókò nǹkan lọ́wọ́. Àkókò ìrònúpìwàdà. Lent ó jẹ́ àkókò ìrònúpìwàdà, àkókò rẹ̀ ìjọ̀wọ́ ayé ẹni fún Ọlọ́run. Òun ló ṣe jẹ́ pé tá a bá parí ìrìn àjò yẹn tán, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí ò yé Ọlọ́run ò yé, tí ọ̀rọ̀ Ọlọ́run ò yé, wọ́n á tún padà lọ síbi ẹbí wọn padà. Ẹ wo ayé ìgbà táwa wà kékèké tó máa ń ṣe Ramadan Kareem báyìí. In fact, everywhere ma change.
everywhere máa change. Gbogbo wa nǹkan tó pa gbogbo orílẹ̀-èdè yìí kú ni pé a ò bọ̀wọ̀ fún Ọlọ́run mọ́. A ò ya àkókò Ọlọ́run sọ́tọ̀. We just gbogbo wa kò believe pé ẹ má jẹ́ ká èèyàn kan sọ́tọ̀. Nowadays a ti believe pé láì sówó we cannot do nothing. Lóòótọ́ níbi tó orílẹ̀-èdè dé ní ìsìn bẹ́yàn olówó kò lè jẹun o. Ìfẹ́ àtẹ́fẹ́ ló ń jẹ ní búkànsì tẹ́ ẹ̀ bá ní 3,000. Ipe ráìsì tó ń tà lẹ́gbẹ̀ẹ́ títì. Ipe kò fẹ́ jẹun kó wà comfortable fún yín. Ẹ wo bí tí a bá orílẹ̀-èdè dé. Ẹ má gbàgbé pé ọdọọdún là ń ṣe Ramadan Kareem. Ọdọọdún là ń ṣe Lent. Kí ló wá dé tí ìgbé ayé orílẹ̀-èdè wa yìí tí kò fi yí padà? A bẹ̀ gbogbo àwọn olórí wa àti àwọn tí Ọlọ́run yọ̀ǹda fún. Oṣù ìfúrúgbìn la wà. Àkókò ìkórè ìfúrúgbìn. Ẹni tó ní ìkórè máa wọlé tọ̀ yín. Àkókò téèyàn ń jọ̀wọ́ ara ẹni fún Ọlọ́run. Àkókò ìrònúpìwàdà. Àwa náà fẹ́ wọnú covenant sísìn. A fẹ́ wọ májẹ̀mú 2025. Ọdún yìí ló pé 16 years. Tàti ń ṣe bọ̀. Ẹ̀rí wa tá a bá wọlé sí kò sí bẹ́ẹ̀dì. Kò sí pé mo fẹ́ tẹ́ bẹ́ẹ̀dì. Kò sí ilẹ̀lẹ̀ la máa sùn fún 21 days. Kò sí pé a fẹ́ lọ wẹ̀. Àkókò ìjọ̀wẹ́rẹ́ ni fún Ọlọ́run. Àkókò téèyàn yes. Àkókò tí èèyàn ń bèrè kí là ń pè ní májẹ̀mú gan. Májẹ̀mú pẹ̀lú Ọlọ́run ni kì í ṣe pẹ̀lú ènìyàn. Mo lè rántí ní 2019. Májẹ̀mú mi dé. Mo dẹ̀ wá nú oyún. Àwọn èèyàn ní MD yẹn tún máa lọ májẹ̀mú ni. Májẹ̀mú pẹ̀lú Ọlọ́run ni. Nítorí pé àwọn ènìyàn tá a pèrè wa ní èèyàn Ọlọ́run. A fẹ́ kí Ọlọ́run kó mú májẹ̀mú tiwa ṣẹ. Ṣùgbọ́n kò fẹ́ mú májẹ̀mú ṣẹ fún Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ló ti fi ẹnu ẹ̀ ló ti fi lọ dá májẹ̀mú mọ́ṣáláṣí. Ó ti fi lọ dá májẹ̀mú ní church. Ó ti fi lọ dá májẹ̀mú lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn àbáláyé. Ipe tí Ọlọ́run bá gbóhùn lọ sí lóyìnbó tó ń bá dán lọ́rọ̀ nínú pípasẹ̀ àdúrà òun máa rántí òun dá májẹ̀mú. Many people fail the covenant. Ìwọ ọkùnrin tó ń tọ̀ obìnrin bíi 10 tó ń dá májẹ̀mú tó ń dẹ́jẹ́. Ipe don't worry, I will marry you. Mo máa fi òkà sí ẹ lọ́wọ́. Ẹkùnrin mi àtobìnrin mi wọ́n ti torí pé bóyá ọkọ ó jẹ́ olówó tàbí ìyàwó gbé owó dání wọ́n máa dá májẹ̀mú tí wọn ò lè ṣe. Májẹ̀mú á máa fa ogun fún ènìyàn. Májẹ̀mú á máa ṣílẹ̀kùn ọrọ̀. Ọlọ́run o, bó bá fún mi lọ́mọ, màá máa sìn ẹ́ títí láíláí. Ṣùgbọ́n gbà tọ́mọ yẹn dé kò ráyè sí Ọlọ́run mọ́. Ọlọ́run o, yà lànà fún mi. Nàìjíríà wa yìí mú tẹ̀kọ̀ máa ń wo fíìmù Nàìjíríà ni. Ẹbí mi pé kí nìdí sà? Ìdí ni pé ọ̀pọ̀lọpọ̀ tó yẹ kó lọ ṣiṣẹ́. Many people máa jókòó sínú church, wọ́n máa jókòó sínú Olúwa o. Bíbélì ni Olúwa yóò bù sí iṣẹ́ ọwọ́ wa. A ní àtọ́mọ ìbádé tóun bá bímọ covenant òun ó ti lọ dá májẹ̀mú ní Ọlọ́sùn. Ó dẹ̀ lọ church. Ṣó papọ̀ ni? Àwa gógó là ń fa ègún májẹ̀mú. A dẹ̀ lọ, a ní Ọlọ́run tó bá fóun lọ́mọ yìí, òun ó yànde ẹ̀ fún pẹpẹ. Kò ní kúrò ní ṣọ́ọ̀ṣì. At the end of the day, ọmọ pọ́dún kan, ó pọ́dún méjì, ó pọ́dún mẹ́ta. Onídàáde ọmọ yìí máa lọ sí school. Ìgbà tó pọ́dún 5 tọ́mọ dàgbà. Oyè májẹ̀mú tó wà láàrin òun àtọlọ. Ọlọ́run dùn bá sìn o. Ọlọ́run dùn, ó dùn kan láti sìn. He's God of covenant. Ó dá májẹ̀mú fún wa, ó mú májẹ̀mú Ábúráhámù ṣẹ. Kí ló dé tí àwa náà mú májẹ̀mú Ọlọ́run ṣẹ lórí ìgbé ayé wa? Ọ̀pọ̀lọpọ̀ àfáà, ọ̀pọ̀lọpọ̀ wòlíì lónìí àwọn mú májẹ̀mú Ọlọ́run ṣẹ.
àwa tọ́nu gbogbo ẹ̀ àwa dá ẹ̀sìn á dá gbogbo ẹ̀ pọ̀ kó tí ẹ̀ akọ̀dékoríta tó yẹ pé Jésù nìkan ló lùfínimọ̀nà Ànábì nìkan ló lùfínimọ̀nà Ọlọ́run nìkan ló lè fi gbogbo ẹ̀dá mọ̀nà báyìí. Májẹ̀mú kì í ṣe pé like my covenant now kò ń ṣe pé ẹ kò sówó lọ́wọ́ mi ò lè rí májẹ̀mú ọdún yìí. God is not working like that. Mo ti gun májẹ̀mú ìrí tó yẹ pé tábà rẹ́ǹtì lé báyìí tábà ti pẹ́ gbẹ́gàn orúkọ Jésù lálọ́dún máa fún quick notice. Mo ti rìn kan rí tó jẹ́ pé inú ilé yàrá kan ni mo wà tí mo fi wọ covenant kí ilẹ̀ tó jáde májẹ̀mú ìta ni mo fi padà parí ẹ̀ pẹ̀lú gbogbo ẹrù mi. Demuri, I'm talking about 2010. Mori, because kì í ṣe bàbá mi ni mo dá májẹ̀mú bí kì í ṣe àpáta ayérayé ṣe níbi ìsádi. Kí là ń pè ní májẹ̀mú? Kí ló mú májẹ̀mú wá gan-an? Ọ̀pọ̀ ènìyàn wà bẹ́ẹ̀ Jésù ní bàbá rán mi. Ẹlòmíì ò ti torí nǹkan gbàṣẹ́ rẹ̀ ṣe pé kó gun mọ́tò kó wà òkè kó dẹ̀ flex kó wà ẹjọ́ sí ara àti ẹ̀mí a máa papọ̀. Mọ́mì dádì ẹ̀yin náà ẹ lọ fúnra yín ẹ lọ yẹra yín wò níbo lẹ fẹnu dá májẹ̀mú sí. Mọ́mì tẹ bá fún mi lọ́mọ yín màá tọ́jú ẹ̀ máa rán lọ sí school. At the end of the day òfin lóyún tán ó bímọ. Ó bí kìíní, ó bí kejì, ó bí kẹta. Bàbá àti yóò rí kọ́mọ àwọn lọ léèwé mọ́. Dádì ó ti yẹ májẹ̀mú. Nígbà tí ègún májẹ̀mú bá bẹ̀rẹ̀ ó ṣeé ṣe kó ti dàgbà. Àwa níta lòun ṣẹ̀. Báwo lòun ṣe ṣe? Nítorí pé gbogbo wa a ti gbàgbé àṣìṣe wa àná. Àwa ń wá ojú rere Ọlọ́run. Ẹ jẹ́ kí a padà. Ẹ jẹ́ ká lọ wo bí tí a ti ṣubú. Ẹ jẹ́ ká lọ wo níbi tá a ti fi ẹnu dá májẹ̀mú sí ká lè padà dìde. Lórúkọ Jésù, májẹ̀mú ohun rere tí Ọlọ́run dá fún èmi àti ẹ̀yin ó máa wá sí ìmúṣẹ. Tí àwọn olórí wa bá fẹ́ wọ, ó ti wà látètè kọ́ ṣe ná. Bíbélì ló sọ bẹ́ẹ̀. Táwọn olórí wa náà bá fẹ́ dórí ipò, wọ́n máa dá májẹ̀mú pé mo máa tún Nàìjíríà ṣe. At the end of the day Nàìjíríà ò ní rí àkáǹtì kankan approve sita. And well, I cannot kill myself. I will do my best. I'll do my best. Olórí wa ti dá májẹ̀mú, àwọn ọmọlẹ́yìn ti dá májẹ̀mú tá a mú májẹ̀mú ṣe. A ní ọmọọṣẹ́ ọ̀gá máa sọ fún ọmọọṣẹ́ pé bá mi ṣiṣẹ́ sáfù mi fún ọdún 10 tó bá sáfù mi mo bẹ dá májẹ̀mú. Ẹ wo bàbá ẹ̀ṣẹ̀ ti wà tipẹ́ sà. Ẹ̀ṣẹ̀ ó ti wà tipẹ́. Ọmọọṣẹ́ ọ̀gá gba ọmọọṣẹ́ á lọ mú láti ìlú òkè. Á dẹ̀ mú bóyá Yíbò bóyá Yorùbá all same. Á dẹ̀ sáfù ẹ̀ fún odidi ọdún 10. Ó ti dá májẹ̀mú fún ọmọ yẹn o. Ó ti dá májẹ̀mú fáwọn ẹbí ẹ̀. Ó bá wá kù díẹ̀ bóyá ọmọ yẹn ti sáfù 9 years ó tẹ̀ sí pé 8 years á ti máa wá èsùn sí lẹ́sẹ̀. Owó tí ò sọnù á ló sọnù. Ọjà tí ò sọnù á ló sọnù nítorí pé kí ni? Nítorí ògbólógbò irọ́ tó wà nínú ẹ̀ láti má jẹ́ kí àwa jẹ́ kí 10 years ọmọ yẹn kó lọ lọ́wọ́ òfo. Táwọn ẹbí bá ní akílódé oṣù kan wá ní nígbà tẹ́ pé gbogbo ọjà òun ló ti kó kò dẹ̀ kú ọjà. Dádì mọ́mì mi àti ẹ̀yin ti yẹ májẹ̀mú. Ẹni tó tọ́lọ́hun fún lọ́mọ tó sọ pé ọmọ tọ́lọ́hun fún òun yìí wife mi máa worry gbogbo nǹkan tó máa jẹ́ láyé máa ṣe fún ẹ. Jẹ́ ká jọ pawọ́pọ̀ ọkọ àti ìyàwó abúlé wọn sọ̀rọ̀ nílé. Jẹ́ ká jọ pawọ́pọ̀ àwọn dẹ̀ jọ ṣe business wọ́n dẹ̀ jọ da owó pọ̀ wọ́n dẹ̀ jọ ní covenant láàrin ara wọn. Májẹ̀mú kì í ṣe nípa ẹ̀jẹ̀ nìkan. Wọ́n dẹ̀ jọ ní covenant pọ̀ wọ́n jọ ní májẹ̀mú pọ̀ pé tí ibi ìbá ti ń di ńlá o ọkọ wa o ọkọ mi o
jẹ́ ká tún lọ o ká lọ establish sí ibò míì kò tí ì ní ó ń dín lábọ̀ ó ti ń rúwé bọ̀ ògo yẹn ti farahàn ọkọ àdèṣe má jẹ̀mú àdèmà lọ bẹ́ẹ̀ lómi sùn ta àdè lọ fún ẹlòmíì lóyún ìyàwó náà ayọ̀ má jẹ̀mú á máa ṣàgbèrè kiri níbo la fi covenant wá sí àwa ní borílẹ̀-èdè ṣe dàbá gọ́vnà ni pírẹsidẹ́ǹtì ni àwa gangan lọ́wọ́ ń bẹ̀ torí tá a bá dé ibi tá a rò pọ́lọ́run ó ní èrò mi yàtọ̀ sí èrò yín o ibi tá a rò pọ́lọ́run máa sọ pé iní yóò dá ó lè má jẹ́ fọ́ọ̀tì ẹni yẹn o ègún ló ń bí májẹ̀mú ló ń bí ègún jáde o yíjẹ májẹ̀mú òun ló ń bí wàhálà o màmá mi tó wo pé ọmọ òun fẹ́ lọ sílé ìwé ọmọ àdè máa sọ́gbà tó fẹ́ lọ sá institution á ní mọ́mì mi máa tọ́jú yín máa ra mọ́tò fún yín máa kẹ́yìn bí ọmọ màmá náà àti nọ́kàn pé wúdà gbogbo owó tóun bá ní láyé òun á fi establish ọmọ yìí kó fi dàgbà mi ò rí àti fún yín mo ń sọ nípa ìjìnlẹ̀ ọ̀rọ̀ tó ń ṣe ègún ọmọ yẹn á wá dàgbà á wá lọ sí school á wá jáde lẹ́yìn tó bá jáde kò ní rántí ìyá yẹn mọ́ ibi tó ti níyàwó sí ló máa lọ fúrúgbìn sí níbi aṣálẹ̀ òbí tó wò dàgbà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn lónìí ó ti da májẹ̀mú ẹ̀jẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ lónìí ló ti da májẹ̀mú òbí rẹ̀ nítorí ìfẹ́kúfẹ́ tinú mi ni máa ṣe ìwà tẹ̀mbẹ̀lẹ̀kú ìkà ìmọ̀ràn atárẹ́ni nìkan wọ́n ti bà májẹ̀mú òbí ẹ̀ jẹ́ animọ́mì mi òun lálàá sí nípa jẹ́ ní nígbà tí yáyẹ wò dàgbà tí ò jẹ́ tó fi wà ní kékeré àwa máa lọ sọ àwọn wòlíì àti àwọn àlùfáà tí wọn ò sí nínú ẹ̀mí àti òye Ọlọ́run tó bẹ́ẹ̀ gẹ́ wọn a máa sọ pé ìjà ẹ̀ ló ṣe ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wòlíì lónìí ló ti yẹ májẹ̀mú Ọlọ́run nítorí owó ọba sì mọ̀ pé nílò àní màmá ẹ̀ ló ṣe ẹ́ kó lè bá padà sọ òun di ìyá tàbí bàbá rẹ̀ láti máa gba owó lọ́wọ́ rẹ̀ àwọn ayẹ májẹ̀mú òbí wọ́n yẹ májẹ̀mú ìpè àtúwá yẹ májẹ̀mú Ọlọ́run mo bẹ̀ gbogbo wa ẹ jẹ́ ká padà ká lọ wo bí tí a ti ṣubú ká padà tún ọ̀nà wa ṣe lórúkọ Jésù Ọlọ́run tó ń gbénu májẹ̀mú kò ní kọ̀ wá sílẹ̀ ẹ rí pé látàyé àwọn bàbá wa ó máa ní tó ṣẹlẹ̀ náà kó tó di pé Ramadan wá sí ìdúró pé lọ́dọọdún o àwa máa wà ní ìpamọ́ra fún ìwọ Ọlọ́run a máa wà ní ìrẹ̀lẹ̀ ọkàn ní ọdọọdún májẹ̀mú Ọlọ́run ni àwọn ènìyàn mímọ́ ò dẹ̀ jẹ́ kí májẹ̀mú yẹn yẹ̀ májẹ̀mú Ọlọ́run ní pé lọ́dọọdún la máa gún lent májẹ̀mú yẹn ò yẹ̀ òun lẹ ṣe rí pa yóò ìparẹ́ o mọ́mì dáàdì níbo lèmi àti ẹ ti yẹ májẹ̀mú ọ̀pọ̀lọpọ̀ àdúrà ló máa jáde nínú májẹ̀mú yìí májẹ̀mú yẹn ń ṣe irú àwọn àwẹ̀ tá à ń gbà o 13 days no this one is covenant throughout a máa gbàdúrà àdèmà Ọlọ́run fún rẹ̀ ló máa I always tell people pé téèyàn bá wá tó máa ń pè mí lórí fóònù èmi kọ́ mo níṣẹ́ o ṣùgbọ́n mo mọ̀ pé tó níṣẹ́ ó máa bú jáde àtẹ̀yìn tẹ́ wà ní ilẹ̀ yìí àtẹ̀yìn tẹ́ wà lókè òkun lórúkọ Jésù májẹ̀mú ọdún yìí ló máa pé èmi àti ẹ̀yin a ò dẹ̀ ní ṣe lásán. ẹ ṣe àwa tábà tẹ̀ fẹ́ kàn sí yín àbí kí ni káwọn èèyàn gan pè yín fún nínú májẹ̀mú tẹ́ fẹ́ wọlé yìí. àwọn èèyàn lè pè mí fún onínú Bíbélì wípé ìkúnlẹ̀ wa dọ́gba ṣùgbọ́n ìbéèrè wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni nítorí kálukú bá fẹ́ béèrè yálà ó fẹ́ ṣọ́nà ó fẹ́ gbé ìgbésẹ̀ ó fẹ́ gbàdúrà I'm full for 21 days ẹ wo mọ́mì dádì mi ò lórí ọ̀fẹ́ láti déwájú chọ́ọ̀chì yẹn òru mọ́júmọ́ ìní ni màá wọlé 21 days ó di on the 21 ká tó parí ìrìn àjò yìí sí 22
mo dẹ̀ gbàdúrà lórúkọ Jésù yálà òun wá wo ìgbélu ni òun wá ibùjókòó ni òun bẹ lọ́hùn ọmọ ni ohunkóhun tó bá hùn tó ń bẹ lọ́rùn fún kò ní gbàgbọ́ pé èmi kọ́ ni mo níṣẹ́ o ẹni tó níṣẹ́ ń bẹ lórí ìtẹ́ Ọlọ́run má jẹ̀mú máa dá wa láre a ò sì ní ṣe lásán. ṣé ara bá náà ṣe lè kàn sí yín. ẹbí ẹ ti lè kàn sí mi ní 08026040244 WhatsApp line mi 08026040244 second line mi ní 09061346865 a ṣì wà lórí ìrìn àjò US àti káàkiri gbogbo àgbáyé a fẹ́ bi Ọlọ́run kí ìtura kó lè dé bá gbogbo ènìyàn ní orílẹ̀-èdè yẹn lórúkọ Jésù. Ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ ẹ ó kéré èkó délé o ọ̀nà ní dí fún yín ẹ ní padà síbi iṣẹ́ àti ìyá yín fún ìrànlọ́wọ́ ìjọ yìí níbi tí a bá dé ní lórúkọ Jésù. Ẹni tó ní ṣáàtì ń bá a lọ ẹni tí kò yípo padà fún ìrànlọ́wọ́ lórí ìjọ yìí. Bíbélì wípé kì í ṣe àfipáṣe o bí kì í ṣe ti ìfẹ́ ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ Ọlọ́run nínú ayé mi èyí tẹ́ mọ bọ́ ti fúrúgbìn tí ẹ mọ bí òkè ló sì ń lọ o kì í ṣe downstairs o ẹ bá ti rí àwọn pílà yẹn lórúkọ Jésù Ọlọ́run má jẹ̀mú máa dá wa láre a ò ní má mú bóhun rere èrò ọ̀tá ò dẹ̀ níṣẹ́ a ó jọ jùmọ̀pọ̀ ní ọyìn Ọlọ́run ní òru èní àwọn èèyàn máa rí wa lórí Facebook gbogbo bí máa ṣe wọlé àwọn tó máa ṣèsìn àwọn oníwàásù ń bọ̀ àwọn aládùúà ń bọ̀ àwọn tó máa yànnàná àdúrà fún wa tí ó máa yé wa àwọn náà ń bọ̀ ní àṣálẹ́ yìí nǹkan tó jẹ́ pé nǹkan ìwọlé yẹn ó máa ń wà too light ìjáde náà àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run náà ló máa darapọ̀ mọ́ wa lórúkọ Jésù. Ẹ pè mí anytime má jẹ́ mú oúnjẹ ibi tó ti ń sùn o ibi tó ti ń gbàdúrà ni má jẹ́ mú a kì í jẹun èmi ò kì í jẹun fún 21 days lórúkọ Jésù kò ní sú mi kò ní rẹ̀ mí àdúrà gbogbo wa yóò jọ gbà ayọ̀ ni. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage.